ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè yìí Muslim Rights Concern ìyẹn MURIC wọ́n ti tú àṣírí àwọn tó gbẹ̀bọ̀dè àtàwọn tó dalẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dọ̀ àwọn orílẹ̀‐èdè Amẹ́ríkà àti ààrẹ Donald Trump tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà Christian Association of Nigeria CAN àwọn náà lọ́wọ́ sí gbogbo eléyìí àwọn gan mọ̀ sí bí wọ́n ṣe lọ kó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dọ̀ ààrẹ Donald Trump àti lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Kì í ṣe ìròyìn mọ́ pé níṣe ni dùgbẹ̀dùgbẹ̀ ló máa ń fì lórí orílẹ̀‐èdè Nàìjíríà láti ọ̀sẹ̀ tó kọjá àti ariwo ńlá tó sì ń lọ gidigidi pẹ̀lú bí ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà ààrẹ Donald Trump bó ṣe lọ kéde sórí ẹ̀rọ ayélujára pé orílẹ̀‐èdè Nàìjíríà ó ti di orílẹ̀‐èdè tó léwu fún àwọn kìrìsìtẹ́nì láti gbé country of particular concern. Donald Trump sì jẹ́ kó di mọ̀ pé níṣe ni àwọn afẹ̀míṣòfò náà kàn pa àwọn kìrìsìtẹ́nì bó ṣe wù wọ́n èyí tó pè ní Christian genocide. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ìjọba Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ológun wọn ò rí nǹkan kan ṣe sí bí wọ́n ṣe ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa. Donald Trump wá jẹ́ kó di mọ̀ pé ó ti tó gẹ́ báyìí o ó ní òun fúnra òun yóò wá dáàbò bo àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà àti pé òun yóò wá fi gbogbo ẹ̀mí àwọn afẹ̀míṣòfò òun yóò wá fi wọ́n ṣòfò nítorí pé òun yóò kó àwọn sójà wọ Nàìjíríà níwọ̀n ìgbà tí agbára Tinubu àti ìjọba Nàìjíríà tí ò ká wọn mọ́. Tó sì jẹ́ pé Trump ó mà sọ ọ̀rọ̀ burúkú sí ìjọba Tinubu kódà ó pe Nàìjíríà lórílẹ̀‐èdè rádaràda àti orílẹ̀‐èdè yẹ̀yẹ́ ìyẹn disgrace country. Bẹ́ẹ̀ ló tún lérí pé àwọn yóò dáwọ́ àwọn ìrànlọ́wọ́ tí àwọn ń ṣe fún orílẹ̀‐èdè Nàìjíríà dúró ìyẹn bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ò bá lè fòpin sí ìpànìyàn àti ìfẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣáá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ náà àtẹ̀jáde tí wọ́n fi síta ìtàn fi ránṣẹ́ sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ olùdásílẹ̀ ẹgbẹ́ MURIC ìyẹn ọ̀jọ̀gbọ́n Ishaq Lakin Akíntola jẹ́ kó di mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì ló gbàbọ̀dè fún Tinubu ó ní kò sì yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé nínú ìdá 100 àwọn tí Tinubu yàn sípò ẹ̀ ìdá 61 61% ni ó jẹ́ àwọn kìrìsìtẹ́nì tó dìbò ńláńlá mú ṣùgbọ́n tó ní kí náà fi san fún Tinubu ó ní bí náà fi san. Ọ̀jọ̀gbọ́n Ishaq Akíntola ní àwọn kan tó jẹ́ pásítọ̀ ni wọ́n ti kọ lẹ́tà sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti sọ gbogbo àwọn kìrìsìtẹ́nì bó ṣe ń pa wọ́n àti iye èèyàn tó ti pa. Ó ní gbogbo eléyìí ó ní ẹgbẹ́ CAN ìyẹn Christian Association of Nigeria tó so gbogbo kìrìsìtẹ́nì pọ̀ iná rí ìgbà náà tí wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní ìgbésẹ̀ àwọn àgbà kìrìsìtẹ́nì tó kọ lẹ́tà náà sí Amẹ́ríkà pé kán gba àwọn pa wọn Nàìjíríà ó ní náà ni Trump rí tó ṣẹ̀ṣẹ̀ wọ́n ń gbègbésẹ̀ yìí tí ẹgbẹ́ MURIC sì jẹ́ kó di mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì ló fa ọ̀rọ̀ yìí àti pé àwọn ló gbàbọ̀dè fún Tinubu ṣùgbọ́n tó ní pẹ̀lú tí Tinubu ń ṣe fún wọn òun ò gbàgbọ́ pé ó yẹ kán lè ṣerú ẹ̀ àti wípé ó ní ìyàwó Tinubu fún rẹ̀ sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu olówó tó ń ná fáwọn kìrìsìtẹ́nì kò kéré ṣùgbọ́n ibi ló ní wọ́n padà fi san fún òun.